mo rántí ọdún kan tí mo lọ sí Ìdí Àràbà nígbà tí ò sí nǹkan kan lọ́wọ́ tí gbogbo ẹ̀ dàrú mo wá lọ sí Ìdí Àràbà pé tí n bá tẹ̀ dé Èkó máa lọ bá àwọn star ẹgbẹ́ wa mo dé Èkó lọ́dún yẹn lọ́hùn àwọn star tí mo rí gan mo ní èmi tiẹ̀ sì ní dá díẹ̀ ju àwọn ilé lọ torí pé ilé tí mo sáà ń gbé tó jẹ́ pé 300 mo ń san bí ń gbà yẹn fúnra mi mo sáà ń san orí pé àwọn star yẹn kóra àwọn jọ sínú yàrá kan tó ń gbé mo ti tọrọ bárà rí ṣùgbọ́n pẹ̀lú ẹkún ni mo fi tọrọ bárà ní ọjọ́ tí mo rí ẹni tí nǹkan kan ò ṣe rárá tó ń bá mi du àti tọrọ bárà nínú móòlù ẹ̀ ni mo ní àwọn Ọlọ́run ọba òfin lè sọ̀rọ̀ mi. ǹjẹ́ mọ̀ pé ńjọ́ kan mo ti lọ mu snapper rí mo mu snapper nígbà tí gbogbo ẹ̀ dàrú. mo ti sọ pé mi fẹ́ wọn mọ́ ń gbà yẹn sọ fún ẹ̀mí rọ̀ o ẹni yìí tó ṣe wù nǹkan tó yìí wọ́n á ní ọkọ kìíní kú eléyìí náà ó tún kú mọ́ lórí nǹkan míì táwọn èèyàn ò mọ̀ náà wọ́n máa sọ. mo ń wá owó pé kí mo fẹ́ fi èmi náà fẹ́ fi ya television program fún mo ń wá owó pé kí n fi ya television program fún NTA lọ́dún yẹn lọ́hùn ẹnìkan ti pè mí sí kan tá a ṣe lọ́wọ́ èmi náà fẹ́ ya tèmi ni mo bá fi lọ sí feed me machine yẹn tí mo lọ ń ṣiṣẹ́ pé kí n lè rówó ń bẹ̀ machine feed me machine yẹn òun ni ohun tó gé mi lọ́wọ́ lọ́dún yẹn lọ́hùn ṣùgbọ́n lénìí ǹjẹ́ mọ̀ pé ìyàwó tí mo wá padà wà fẹ́ ẹlẹ́sẹ̀ kan tún lòun náà èmi ọlọ́wọ́ kan kọ ìyàwó náà ẹlẹ́sẹ̀ kan artificial ẹsẹ̀ yìí ó ti bàjẹ́ ń sìn o ń ṣe là ń ronú báwo la ṣe fẹ́ ra artificial mi ṣẹ̀ṣẹ̀ yẹn accident àágùn ìjọba bá jẹ́ bí láti fẹ́ wá mówó kò ní mọ bí ó ṣe wà irọ́ Ọlọ́run ẹ̀yà ẹgbẹ́ á dìde ńlẹ̀ ṣálápá kan ń jẹ̀ṣẹ́ ni. alápá kan kò sí nǹkan dára ibi tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ tíátà ò mọ́ ni ibi taekwondo ni ibi ni mo ti bẹ̀rẹ̀ tíátà nígbà tí máa bẹ̀rẹ̀ tíátà yẹn lọ́dún yẹn lọ́hùn-ún ní 1985 nígbà tá a máa bẹ̀rẹ̀ ibi Kung Fu Shaolin ká ọwọ́ méjèèjì wà ń bẹ̀ ńgbà yẹn 84 láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbà tó di 85 tí bàbá mi mọ̀ ló ní òun ṣọmọ òun fẹ́ kàwé òun fẹ́ ṣe kankan ló bá yín òun kọ̀ mí lọ́mọ nítorí tíátà ẹ bá kọ̀ mí lọ́mọ èmi náà kọ bàbá ń gbà náà àtàṣe bíi bàbá bá ní wá bí gbà ọ̀gá mi ló wá mú mi lọ ń gbà náà ló wá sọ pé ok wọn bá sọ pé àwọn kọ̀ ẹ̀ mọ̀ bọ̀ ọ̀gá mi wá gbé mi lọ ó wá mú mi lọ síbi àwa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn bọ̀ ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́ yẹn mo kọ́ títí fún bí ọdún bíi márùn bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ torí pé nígbà yẹn lọ́dọ̀ tiwọn àwọn tó bá jẹ́ pé SNK tí wọ́n kọ́ iṣẹ́ Kung Fu Shaolin mo kàn ní ọ̀gá mi èmi ò ráyè Kung Fu àwọn ọmọ fẹ́ máa bájà ọ̀gá mi ayọ́dà comedian yẹn ni kò máa ṣe ló fi jẹ́ pé yàrá comedian ni mo wà láti 1985 yẹn. But now bí mo ṣe wá ń sọ fún yín ìgbà táwa wà nínú iṣẹ́ yìí a join ANTP under ANTP tá a join yẹn ọ̀gá mi sọ fún mi pé má lọ o wípé wàhálà wà ń bẹ o wọn ò fódodo mo ní irọ́ ni but time yẹn bàbá mi ti wá gbà fọlọ́run lẹ́yìn tó gbà fọlọ́run máa ní kí nìkan tó tún kù tá a fẹ́ ṣe o èmi máa lọ síbẹ̀ yẹn wọ́n á lọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn tí mo wá bẹ̀rẹ̀ ẹ má jẹ́ kí n tàn yín àwọn olórí wa olórí Nàìjíríà la ní bẹ̀ náà ìyẹn gangan ni problem tí mo ní ní tíátà tó yẹ kọ́kàn mi ti balẹ̀ torí pé wọn ò fẹ́ òtítọ́ bẹ́ẹ̀ ni àwọn olórí wa ò fẹ́ òtítọ́ àwọn olórí àwọn onítíátà nígbà tí wọ́n di ọ̀rọ̀dọ̀rọ̀ ọmọwé ni o àwọn tó kàwé ni o àwọn ni wọn ò fẹ́ káwa tó jẹ́ pé àfi bẹ́ẹ̀ kàwé káwa kíkànga wa wọ́n fẹ́ kíkànga wa ó di ṣùgbọ́n lọ́wọ́n ọba náà torí pé ara ẹ̀ ló kó bá àwọn bàbá wa Ẹ̀dá Onílé Ọlá àwọn bàbá wa ń dé nígbà tí wàhálà dé bọ́ọ̀ ti ju gbogbo ẹ̀ lọ nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó yé ni pé ojú rí tó láti 38 years tí mo ti ń báṣẹ́ tíátà bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tá à ń ṣeré stage fáwọn ọmọ skul káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni mo ti kọ́ lẹ́kọ̀ọ́ wípé báyìí láyé ṣe lọ àwọn ọmọ tó ti wá tara mi jáde náà pọ̀ mo lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé bí àwa ò tiẹ̀ wá tí ìlówó tá àti kọ́lé tá àti ra mọ́tò
àwọn tó ti ní mọ́tò tó ti kọ́lé látara wa yẹn náà tó ti kẹ́kọ̀ọ́ lára wa yẹn ó tó gẹ̀rẹ́ àwọn yẹn náà ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayọ̀ ọkàn tí mo ní nìyẹn o. ẹnìkan pè mí jọ́kọ́ ní ẹgbẹ́ sẹ́yìn lẹ́kọ́ àwílò ń ṣe mo ní ṣọ́ sọ bẹ́ẹ̀ ọ̀nà sọ bẹ́ẹ̀ tó bá sọ pé òun èmi ni mo kọ àwílò ọkọ tó yàn án máa kù èmi tí mo kọ ní tíátà rẹ̀. now lẹ́yìn ìyẹn nígbà tí ẹnìkan náà tó ní ẹ gbọ́ ìyá tí nǹkan tó ń pè ní Yẹ́misí Adénẹ́kàn ẹ gbọ́ sẹ́yìn náà lẹ́kọ́ ń jẹ́ lágbára Ọlọ́run àwa náà la fi tíátà yìí hàn ó sì tún jẹ́ iná tún ni ṣé pẹ̀lú ọwọ́ yìí ni ọwọ́ tó bá di eléyìí ló máa pé 29 years tọwọ́ yìí ti gé nígbà tá a wà ní yàrá tíátà yìí náà ni o ṣùgbọ́n ọwọ́ tó gé lọ́jọ́ yẹn lọ́hùn tí mo dé hospital ni gbogbo àwọn ọ̀gá tí wàá ń kí mi mo lè rántí pé ọláyà egu ẹ nígbà kan dé hospital yẹn ni kò yẹ kó jẹ́ wọ̀bọ̀wọ̀ yìí pẹ̀lú ok gbogbo fíìmù tí mo bá ń ṣe ni màmá pè é sí mi rò pọ́n rántí pè mí sí fíìmù kan látijọ́ náà ṣùgbọ́n ẹsẹ̀ àárọ̀ fún ara mi mo lọ bá wọn kò sí nǹkan méjì ni wípé mi máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ fáwọn ọ̀gá wa wípé nǹkan báyìí tẹ̀ ń ṣe ò dáa ní Ògùn state wọ́n mọ̀ mí àfẹn tó bá fẹ́ parọ́ lókù tí wọ́n bá kà á tí wọ́n bá ti ka omi ọgbọ́n mọ́ ní tíátà l'Ógùn state irọ́ ni wọ́n ń pa ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti fẹ́ máa sọ òtítọ́ ọ̀rọ̀ kó gbàgbé ẹ̀ nínú ẹgbẹ́ o kò lè mú òfò kò lè lọ́bi kankan o tí wọ́n bá ti ń sọ wípé ẹ̀jẹ̀ àjẹpa ìwọ náà sọ pé ẹ̀jẹ̀ pa àwọn ọ̀gá kan ti pè mí rí tó sọ fún mi pé omi ọgbọ́n ó ṣe wá bó ṣe fẹ́ dáa fúnra ẹ̀ má wà báwo ló ṣe fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ kọ́kọ́ wá tara ẹ̀ tí n bá ń wá tara mi lọ́wọ́ tí n bá kú ńkọ́ ẹkú jẹ́ ń wá tàwọn èèyàn tí n bá tiẹ̀ try tí mo wá èèyàn mẹ́wàá tí mo bá wá èèyàn mẹ́wàá tó dá látara mi ǹjẹ́ mọ̀ pé mẹ́ta á rí mi rò bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ àwọn bíi mélòó tó ń rí mi rò torí pé àwọn kan wà tá a kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n ti dèèyàn lónìí o ṣùgbọ́n tó máa ń parọ́ fáwọn èèyàn pé àwa kọ́ la káwọn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ ìpáwà la kọ́ wọn lẹ́kọ̀ọ́ máa ń sọ fún wọn pé omi ọgbọ́n ló jẹ́ ká mọ̀ ẹ́ tí o tún máa dì náà ẹ̀ bọ̀bọ̀ lọ́wọ́ kan yìí ni ohun tá lò láti ẹ̀jẹ̀ kó o ṣoríire ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a lè bínú sí wọn èmi Isiaq Àyìnlá Ọmọbínú Odùtọ́lá mo máa ń gbìyànjú fáwọn èèyàn pé kó lè dá fáwọn èèyàn ṣùgbọ́n ìyà ń jẹ èmi náà ibi ń pa mi o báwọn èèyàn ò mọ̀ torí pé mi ò mọ̀ báwọn náà ṣe báyìí bàbá àgbàlagbà àtúwálè ayé mi ò ní dá nítorí tiyín báwo mo ṣe máa ṣépè fúnra mi nítorí pé ayé mi lè dá nítorí tẹ̀lé ayé mi ò ní dá nítorí ẹnìkan ara àwọn problem tó ní ẹ̀ ń jọ́ tọwọ́ mi tiẹ̀ ti gé mi tiẹ̀ mo báwo náà ṣe ń ṣe kí n wá sọ pé ẹjọ́ bá kíní kankan ìmọ̀ báwo náà ṣe ń tọrọ owó lọ́wọ́ yàn pàpà tí ò bá sówó lọ́wọ́ mi ẹ̀ lè mọ̀ ok nígbà tí káàsì máa pàdé mi ní ìgbà tó pàdé mi tó bàbá báwo la jẹ́ ìgbìmọ̀ ni kò mọ̀ yìí pé láti kèrèkú mi ẹsẹ̀ ni mo fi ń rìn lọ débi tó ti pàdé mi kò sí chẹ́ńjì lọ́wọ́ mi mo dẹ̀ gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ yẹn mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò fi sẹ́sẹ̀ because ó ku ọ̀tún la kí accident ìṣẹ̀lẹ̀ ni mọ́tò kan ò bá ti kọ́kọ́ parí mọ́tò mi nígbà tí mo lọ sí Ṣàgámù lọ sí location kan sí Kọ́bápẹ́ but Ọlọ́run jẹ́ kí mọ́tò wa wọnú igbó ni wọ́n dẹ̀ wá kó wa jáde padà Monday ní Friday ní Monday ló wá ṣèṣẹ̀lẹ̀ ní ibi tí feed me machine tó ti gbé ọwọ́ ṣùgbọ́n àwọn tá a wà ń bẹ̀ náà wọ́n ṣe nǹkan kan fún wa síbẹ̀síbẹ̀ ní yàrá tíátà yìí mi ò ní nǹkan kan mi tí mò ń ṣe dè ní ṣùgbọ́n gbà tí ilẹ̀ ẹ̀rọ tí gbogbo ẹ̀ lọ náà la padà wá tí wọ́n sọ pé a máa ṣàgbo jẹ́jẹ́ Ọlọ́run dẹ̀ ń jẹ́ kó máa gbà yẹn náà lọ́wọ́ wa bí ò tiẹ̀ tí ì sí nǹkan kan. orúkọ mi ni Isiaq Àyìnlá Ọládàpọ̀ Odùtọ́lá onítíátà ni mí ọjọ́ àbòkí tiwa náà ti pẹ́ nínú eégún torí pé ọdún 1985 ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pẹ̀lú ọ̀gá mi Ismail Adékúnlé Adélẹ́yẹ ẹni tó jẹ́ wípé iṣẹ́ kọ́ńfù òun ló fi kọ́ mi ní tíátà ìgbà tí mo sọ wípé mi ò ṣetán àti máa jà ló ní ó dà kọ̀mẹ́díà ni kí n máa ṣe látìgbà náà ni mo dẹ̀ ti wà ń bẹ̀ àwọn tó bá rí mi sìn àwọn kan máa pè mí á ní àdó lélẹ̀ àwọn kan ní àjẹkù ẹ̀bà ṣùgbọ́n àwọn tí ó bá wà láti bíi 20 something years nísìn àwọn iná máa pe olómi ọgbọ́n ti wà láti bíi 25 years báyìí. láti ìgbà tá a ti wá ń bá bọ̀ ojú ti rí tó ṣégbà tá a lọ sóko tí ó jẹ́ wípé ń ṣe là ń fi agídí la fi rí ẹ̀wà woro tá a fi jẹ ẹ̀bà nígbà tí ò sí kankan
àgbà tó jẹ́ pé ẹsẹ̀ láti fi rìn àwọn tó bá mọ ìwùkú gbódò ní area a tún fẹsẹ̀ rìn láti bẹ́ẹ̀ ní wá sí ìdíròkọ oríṣiríṣi ní nǹkan tójú rí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé bí ò tilẹ̀ sí owó lónìí àwọn èèyàn ti jáde látara mi mo ti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó pọ̀ àwọn tí mo kọ́ lẹ́kọ̀ọ́ tó pọ̀ tí wọ́n ti wá ń jẹ́ èèyàn lónìí ọpẹ́ ní fọ́lọ́run torí pé tí n bá sọ pé tara mi ni kí n lé ó dìgbà tó bá dáa fún mi tó bá yẹ pé ibi tí mo ti ń lé tara mi ni mo ti kú ńkọ́ olómi ọgbọ́n lónìí sítórì pọ̀ ńlẹ̀ jaburata tí mo ní ṣùgbọ́n gbà tí wàhálà dé tó jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ tí máa ń sọ pẹ̀lú àwọn ẹgbẹ́ náà fi ń jẹ́ kán pè mí síṣẹ́ wá ní àwa la máa wà níbi tá a ti máa kọ sítórì àwa náà la dẹ̀ máa wà níbi tá a ti máa yọ bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe ń ṣe lódodo ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣeré ẹbọra tí wọ́n rí ẹbọra original ṣe mọ̀ pé àwa tá a bá ti jẹ́ pé special people báyìí tá a bá ti jẹ́ pé agí lọ́wọ́ àbẹ̀ ẹ̀rọ lẹ́sẹ̀ àfi kíní kan wọ́n fẹ́ràn kan máa fi wá ṣe bọra wọ́n á wá ní ẹ lọ pé omi ọgbọ́n wá torí pé wọ́n fẹ́ ṣe bọra tí wọ́n fẹ́ original tí wọ́n fẹ́ fake òun náà ṣe máa wá pẹ̀lú wa but ìgbà tí kíní yẹn sú mi ni mo drop láti jókòó jẹ́jẹ́ wọ́n gbà táwọn ọmọ kan sọ pé irọ́ bàbá ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ló jẹ́ kí n padà fúnra ara mi tún lọ rẹ́gísítà ẹgbẹ́ mi fúnra ara mi wípé bí wọn bá tiẹ̀ pè mí níjọ́ tọ́lọ́run bá pèsè owó tàbá láàánú tó bá dé èmi náà ṣiṣẹ́ fúnra ara mi ìyẹn ni mo fi lọ dá ẹgbẹ́ TAMA sílẹ̀ Theatre Artists Movie Maker Association of Nigeria ó jọ àwọn èèyàn lójú pé ṣé ó máa lè ṣeé ṣe ṣá mo ní bí mo bá rí èèyàn bí mi ò rí èèyàn àwọn ọmọ kan tiẹ̀ wá bá mi tán ní bàbá ń tẹ́ ṣe yìí kò sẹ́ni tó lè ṣe o ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni pé aláìkí ni láti máa support yín o ṣùgbọ́n ẹ lówó lọ́wọ́ bí ìgbà lówó lọ́wọ́ ẹ fi mílẹ̀ o ìjọ Ọlọ́run bá dẹ̀ gbé olùrànlọ́wọ́ dìde àwa náà àbá yín ní orí igbá ṣùgbọ́n ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí tá a ti ń bọ̀ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ọmọ tí ó ti jáde látara wa mo rántí ọdún kan tí mo lọ sí Ìdí Àràbà nígbà tí ò sí nǹkan kan lọ́wọ́ tí gbogbo ẹ̀ dàrú kò sí nǹkan kan mo wá lọ sí Ìdí Àràbà pé tí n bá tiẹ̀ dé Èkó máa lọ bá àwọn star ẹgbẹ́ wa mo dé Èkó lọ́dún yẹn lọ́hùn àwọn star tí mo rí gan mo ní tèmi tiẹ̀ sì ní dá díẹ̀ ju àwọn ilé lọ torí pé ilé tí mo sáà ń gbé tó jẹ́ pé 300 mo ń san bí ń gbà yẹn fúnra mi mo sáà ń san mo rí pé àwọn star yẹn kóra wọn jọ sínú yàrá kan tó ń gbé ṣùgbọ́n lónìí Ọlọ́run ti jẹ́ kí ìyàtọ̀ dé àdúpẹ́ fọlọ́run ìgbà tí ò sí nǹkan kan jẹ́ mọ̀ pé mo lọ ń tọrọ bárà nínú móòlù ẹ̀ láti fi rí owó padà sílé ìgbà tí ò sí nǹkan kan mo ti tọrọ bárà rí ṣùgbọ́n pẹ̀lú ẹkún ni mo fi tọrọ bárà ní ọjọ́ tí mo rí ẹni tí nǹkan kan ò ṣe rárá tó ń bá mi du àti tọrọ bárà nínú móòlù ẹ̀ ni mo ní Ọlọ́run ọba òfin lè sọ̀rọ̀ mi ẹ̀bùn mi gbọ́dọ̀ di jíjẹ fún mi ẹ̀bùn mi tí mo wá sọ pé fẹ́ di jíjẹ fún mi náà láti ìgbà náà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé mi ò tọrọ bárà o ó ti jẹ́ pé mo fẹ́ tọ́ àwọn ọmọ mi ní ọ̀rọ̀ òwe Ọlọ́run ọba ò gbà fún mi torí pé kò sówó bí mo fẹ́ ṣe life mi Ọlọ́run ọba ò tí gbà fún mi torí pé kò sówó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo ń dúpẹ́ fọ́lọ́run wípé nínú wípé ọwọ́ mi ge àrà tí mò ń gbìyànjú láti dá ọ̀pọ̀ tó bá jẹ́ pé èmi náà bá lówó lọ́wọ́ bíi kàsìlàtì ni kí n ti irú fóònù bíi kí ẹ ti máa rí àwọn idán ó pọ̀ àwọn àwàdà yẹn pọ̀ àwọn sí alájà sílẹ̀ ẹ ti máa rí àwọn nǹkan tí mo máa jẹ́ kí ẹ mọ̀ wípé tí èèyàn bá wà ní disability kò sọ pé kí ayé ẹ̀ parẹ́ tí èèyàn bá wà disability kò sọ pé kí ó lọ máa tọrọ bárà máa ti jẹ́ kẹ́ ẹ mọ̀ nígboro ṣùgbọ́n ibi tá a mọ̀ náà la mọ̀ ibi tá a wá mọ̀ yìí náà nǹkan tí màá máa sọ náà ni pé mò ń dúpẹ́ torí pé bí bá ṣe ń dúpẹ́ yẹn ni màá máa fi encourage ẹlòmíì tó jẹ́ wípé ìrònú ti bá a ǹjẹ́ mọ̀ pé ńjọ́ kan mo ti lọ mu snapper rí mo mu snapper nígbà tí gbogbo ẹ̀ dàrú ṣùgbọ́n Ọlọ́run ọba tún wò pé àní mi tí ì fẹ́ pa ẹ́ ó sì ní nǹkan tó tún fẹ́ ṣe a gbé mi dé hospital wọ́n fomi flush ẹ̀ dànù a kúrò ní díẹ̀ náà a tún padà sílé náà ni ṣùgbọ́n ọjọ́ yẹn ni mo mọ̀ pé ọmọ ìyá mi gan ò yọjú ó yẹ tó sọ mí àwọn tó yọjú mo dúpẹ́ lọ́wọ́ wọn àwọn tí ìgbà náà ni mo mọ̀ pé àwọn eléyìí ló yẹ súnmọ́ àwọn eléyìí ni ò ṣe súnmọ́ díẹ̀ ni mo fi wá débi tí mo ṣì wà lónìí ṣùgbọ́n ní tíátà tí màá fi kú ni mi ò lè filẹ̀ torí pé
òun ni atọ́nà mi, òun ni atọ́nà mi. Bí mo wá là, bí mo tún là, torí pé ìjọ́ tí incident mi ṣẹlẹ̀, mo ti sọ pé mi ò ṣe tíátà mọ́ rárá. Mo ń wá owó pé kí mo fẹ́ fi, èmi náà fẹ́ fi ya television program fún, mo ń wá owó pé kí n fi ya television program fún NTA lọ́dún yẹn lọ́hùn. Ẹnìkan ti pè mí sí kan tá à ń ṣe lọ́wọ́, èmi náà fẹ́ ya tèmi, ni mo bá fi lọ sí feed me machine yẹn tí mo lọ ń ṣiṣẹ́ pé kí n lè rówó ń bẹ̀. Machine feed me machine yẹn, òun ni ohun tó gé mi lọ́wọ́ lọ́dún yẹn lọ́hùn. Now mi ò lè ṣe nǹkan kan mọ́. Ọdún yẹn ni mo tún wá sọ pé ṣé màá lè ṣe tíátà ìmọ̀ mi ń ṣe mọ́, but bí mo ṣe ń wà lórí bẹ́ẹ̀ ta nígbà tán ṣe operation tán, lẹ̀mí yẹn sọ fún mi pé padà síbẹ̀, tíátà yẹn náà ni kò padà sí. Tó bá rí jẹ o tún rí jẹ o tún rí mu o, ibẹ̀ ni kò padà sí. Ohun tó jẹ́ kí n jókòó di tíátà nìyẹn. Ká ní kì í ṣe yẹn ni pẹ̀lú ohun tí mo gbọ́ lọ́jọ́ yẹn lọ́hùn, bóyá mi bá ti máa tọrọ bárà nítorí pé mo fẹ́ tọ́jú ọmọ àbí mo fẹ́ tọ́jú kinní kan. Ṣùgbọ́n nínú ẹ̀ náà ìyàwó ti kọ̀ wá nítorí pé kò rówó lọ́wọ́ wa o, ìyàwó tá a fẹ́ o, ó kọ̀ wá o. Àwọn òbí ẹ̀ gan tiẹ̀ sọ pé ó rọ́ lọ́wọ́ méjì ńlẹ̀ kò fòjọ́ lọ́wọ́ kan, ó fi wálẹ̀ ó lọ. Ṣùgbọ́n lénìí, ǹjẹ́ mọ̀ pé ìyàwó tí mo wá padà wà fẹ́ ẹlẹ́sẹ̀ kan tún lòun náà, èmi ọlọ́wọ́ kan kọ́, ìyàwó náà ẹlẹ́sẹ̀ kan. Àwọn náà wà nínú ilé ńbẹ̀ yẹn, wọ́n ń bọ̀tà, àwọn náà ọmọ mi nìyẹn, gbogbo wọn náà lọmọ mi ní àdúgbò yìí, gbogbo wọn pátápátá ọmọ mi ni wọ́n. Torí ìdí èyí, ìyàwó tí wọ́n ń pè ní ẹlẹ́sẹ̀ kan yìí, ǹjẹ́ mọ̀ wípé ó sàn ju àwọn ọlọ́wọ́ méjì ẹlẹ́sẹ̀ méjì tí mo kọ́kọ́ fẹ́ lọ, nítorí pé ohun tí wọ́n ń fún mi bíi, ṣé mọ̀ pé orúkọ tí wọ́n ń gbọ́ yẹn, orúkọ pé olómi ọgbọ́n ń tẹ́tà, wọ́n ti kọ́kọ́ bìlí ìpòwó kan máa wà lọ́wọ́ mi nípa àwọn máa rí jẹ àti pé wọn ò ní bá wọn wojú mi. Ṣùgbọ́n gbọ̀n wá rí pé kò sówó náà bá sá padà sẹ́yìn. Nígbà Ọlọ́run máa wá yan eléyìí tó máa wá yan yìí, artificial ló ń lò lẹ́sẹ̀. Artificial ẹsẹ̀ yìí ó ti bàjẹ́ ń sìn o, ń ṣe là ń ronú báwo la ṣe fẹ́ ra artificial mi ṣẹ̀ṣẹ̀ yẹn. Now accident àágùn ìjọba bá jẹ́ bí láti fẹ́ wá mówó kò ní mọ bí ó ṣe wà ẹ̀yìn àágùn. Nítorí ìdí èyí ẹ wo orú nǹkan yẹn, nígbà tí mo rí pé àwọn tá a believe pé ó yẹ ká gbójú okùn lé tí ò jẹ́ ní ẹgbàá ló mú mi wò wípé ó dáa, báwọn tí wọ́n jẹ́ ébù tí wọn ò bá rí tiwa rò, táwọn tó jẹ́ ébù bó bá jẹ́ pé bá ń ṣe náà ń rí wa náà fẹ́ dàánù, jẹ́ kí n kúkú wá àkàndá bíi tèmi, ló jẹ́ kí n padà lọ fẹ́ òun pẹ̀lú ipò tó wà. Bó ṣe pẹ̀lú accident lòun náà l'accident mọ́tò ni o, kó tó di ohun tó dé. Irọ́ o, irọ́ Ọlọ́run ẹ̀yà ẹgbẹ́ á dìde ńlẹ̀. Torí ìdí èyí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé Ọlọ́run padà fún mi ní òun, ó dẹ̀ jẹ́ kí ayọ̀ mi padà kún. Torí ìdí èyí gbogbo àwọn ọmọ tí mo kọ́ ní tíátà, mo ní group tí mo tún launch lẹ́kọ̀ọ́, tó jẹ́ pé group mi tó wà lẹ́kọ̀ọ́ tí àwọn bá ń gbọ́ Kazeem Alówónlé jìnnìjìnnì lẹ́kọ̀ọ́, inú àwọn ọmọ tí mo kọ́ níṣẹ́ ni. Yàtòrò inú àwọn tí mo kọ́ níṣẹ́ ni, gbogbo wọn yẹn Èkó ni àwọn fi ṣe base tiwọn. But àgbọ̀ àwọn tí mo kọ́ jù tó wà ní Abẹ́òkúta yìí wọ́n pọ̀ dáadáa. Tàbá ń fẹ́ sọ̀rọ̀, tàbá sọ pé kí ní ọ̀kan, ẹnìkan béèrè lọ́wọ́ mi jọ́ kan ní ẹjọ́ Ìjàyégbèmí ṣe báwọn máa ń rí pẹ̀lú nígbà kan ní nígbà Ìjàyégbèmí d'Abẹ́òkúta ọ̀dọ̀ tèmi ló kọ́ dé sí, èmi lèmi sọ pé báyìí ni. Bó bá sọ pé bákan ni màá ní ọ̀dọ̀ mi ni wọ́n ti mọ̀, èmi mo mú ẹ̀wọ̀ ANTPOS. Fíìmù tó máa kọ́kọ́ ṣe lóde ayé ẹ̀ tó pè ní Bọ́lájí Ẹlẹ́ran, èmi fúnra mi ni mo kọ́, script ẹ̀ ṣì wà nínú ilé mi bí. Ìyẹn Mọ̀súrù Ìjàyégbèmí. Bọ́lájí Ẹlẹ́ran tá à ń sọ yìí, èmi ni mo kọ́, torí pé mo believe pé òun ń ta ẹran gbà yẹn. Tó bá dẹ̀ ṣe fíìmù yìí, á lè jẹ́ kí wọ́n rí ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́. Àwọ̀ tètè olùrànlọ́wọ́ o. Bí wọ́n bá ni mo ṣe kọ story yẹn fún un nígbà náà la fi ṣe fíìmù Bọ́lájí Ẹlẹ́ran. Jẹ́ wọ́n pé fíìmù yẹn ló kọ́kọ́ gbé mi dé Kútọ́nù. Roundabout Kútọ́nù yẹn bẹ̀ ni mo lọ sùn mọ́jú nítorí pé mo fẹ́ gbé fíìmù yẹn lọ láti lọ show. Ẹ bá wo artificial yẹn, ẹ rí i pé ó ti gé ń bẹ̀ yẹn. Artificial yẹn ó ti gé ń bí ìsàlẹ̀ ìjọ tá àfọkànsí ló máa yọ, ṣùgbọ́n àlẹ́ tí ìròwó tá a máa fi rà àtànígbàgbọ́ pé Ọlọ́run á ṣe ń jọ́ kọjá. Eléyìí tí àwọn general sọ fún wa láti 50,000 naira ni o. Nígbà tí mo wà ní Chroma nígbà tí mo mu snapper, tó nígbà tó sú mi náà tí mo pé èmi ń lọ́n tèmi o, ẹ má ṣayé bó ṣe wù yín o.
ni mo mú snapper yẹn nígbà wá débẹ̀ tí mo ní kán lọ ná wá wọ́n ní 50,000 naira ní ẹsẹ̀ ẹ̀tẹ̀ mo wá ń sọ fáwọn dókítà ń gbọ́ owó mi sọ̀tàn mo níṣẹ́ tí rí pé ti dá wàhálà sí mi lọ́rùn tó bá jẹ́ máa tún kú ẹsẹ̀ yẹn 50,000 naira mo máa sanwó ilé mi oṣù mẹ́fà 30,000 naira ni mo san kò wọ́n lọ́dọ̀ tiyín ẹ̀dẹ̀ wa lanu kò wọ́n lọ́dọ̀ ní 30,000 naira 60,000 naira ní per-annum kò wọ́n lọ́dọ̀ tiyín gbò wọ́n lọ́dọ̀ tèmi gbà kó sówó nígbà mo wá wò pé kò dẹ̀ wá sówó ó bẹ́tà jẹ́ kémi máa lọ torí gbogbo nàìjíríà yìí náà ẹ̀fọ́ òótọ́ bá dẹ̀ bá ń sọ̀tọ̀ ìyàlẹ́ tó fi ń jẹ wá. lórí bísí kan mo dúpẹ́ lọ́wọ́ náà torí tèmi náà bá sọ pé bóyá mo lè gbèrú ìgbésẹ̀ yìí máa sọ pé irọ́ ni torí gbà tí mo wà ní youth mo fi kìrìsìtẹ́nì lèmi ṣe muslim dáàdì mi bọ̀ bí mo ṣe jẹ́ ẹni tó yẹ pé àìmọye àwọn youth ni mo ti teach mo máa sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ fara balẹ̀ láti yàn bọ̀ nígbà tí mo dé ìkórìtà àti yàn pẹ̀lú ìgbàgbọ́ tí mo ní mo dúpẹ́ pé ọlọ́run dúró tì mí the first husband tí mo kọ́kọ́ ní 3 years lọ́mọ mi wà tọ́mọ yẹn fi tí dàdí ẹ̀ fi ṣaláìsí so ìgbà yẹn mo wá sọ fún mọ̀mí mú ní ẹ̀wò mi ìnà kan mọ́ ládùúgbò bí mo ṣe ní sùúrù tó mo mọ èjì mi first born àbúrò mi bí mo ṣe wà ó ti bímọ so kí wá ní mọ̀mí ní rárá o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó ti dá ẹ sí fáwọn tẹ́ pé orí ẹni gbogbo nǹkan ọ̀hún lé tó tún wá dẹni tó ń bímọ náà láàyè kò jọ o lè dúró lórí ọmọ kan ṣo so mo tẹ̀síwájú ìgbà tí àwọn wá yọjú mo wá ń sọ fọlọ́run pé kí leléyìí no mi ò lọ síbi tó jẹ́ pé èmi tí mò ń bẹ lọ́rùn ìtura kéèyàn fún mi kí n wà nínú tó tún máa ràn mí lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ mi ìgbà tí mo mú ọ sọ́dọ̀ ọmọ mi wá ní rọ o tó bá jẹ́ pé àwọn náà báwọn ṣe bí mi tí mo rí báyìí ṣáwọn bẹ lọ́rùn kí n má má rí bí so tó bá yẹ pé àwọn làwọn bí ọkùnrin yìí náà àwọn ò lè bẹ lọ́rùn kó má má rí má fẹ́ ẹ̀ náà sá praise mo sá gbà láti bẹ̀ lọ mo accept mo wá dúpẹ́ pé láti ìgbà tí mo ti wá accept náà láti fẹ́ wọn mi regret torí ìgbà tí mi ti bá dé ìkórìtà kan pé ìwọ ọlọ́run bó ni mo fẹ́ gbà pẹ̀lú ọmọ méjì ọlọ́run kò máa ń gbọ́nà àrà láti yọ sí mi ni mo dúpẹ́ lọ́wọ́ yẹn lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run dìde ìrànlọ́wọ́ nígbà tá a lè rò. so ìgbà tí ó wá di àárín kan tó lọ ní ti sniper yẹn jáde ẹ̀rù bá mi pé àtẹ́dẹ̀ tó yẹ pé àdẹ̀ndáyìn láàmú tẹ́ bá ní ó wà á máa gbà tá bá ní kò sí á máa gbà tó bá yẹ pé ẹni tó níṣẹ́ lọ́wọ́ tí mo mọ̀ pé ó ń rí ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ tàbí pé mo pè tí oṣù bá ti parí báyìí ó máa gba sálárì ní gbogbo sísẹ́mù tèmi náà lò yẹn mi náà ìṣọ́pọlọ mi lẹ̀ mi nílò ẹni tí mo kọ́kọ́ fẹ́ a máa dúró báyìí ni pé ó yá oúnjẹ ti tán lé ó yá fún wa lówó mi mo ní ṣùgbọ́n àwọn ò bá yín jà nítorí pé a ti mọ kọ̀ǹdíṣọ̀n yín mi pé iṣẹ́ mi tún sì mú wá ju iṣẹ́ tí wọ́n lọ mo ní so mi ilé ẹ̀fà kí ló wá dé tẹ̀ fi ṣe lè wọ́n sánira gbogbo àwọn èèyàn dìde mọ́ wa àwọn átíìsì lóríṣiríṣi gbogbo wọn wá sí general hospital ní gbogbo ìgbà yẹn so àdẹ̀dúpẹ́ pé mo ti sọ pé mi fẹ́ wọn mọ́ gbà yẹn sọ fún mọ̀ẹ́mí mo ní mọ̀ẹ́mí rọ̀ o ẹni yìí tó ṣe wù nǹkan tó yìí tó bá wá jẹ́ pé ọlọ́run ò ṣàtìlẹ́yìn mi tí kì í ṣe pé ibi tí ọlọ́run ti gba gbogbo iṣẹ́ tó yẹ pé ọ fi bẹ́ẹ̀ lọ kí ni mo fẹ́ máa sọ wọn á ní ọkọ kìíní kú eléyìí náà ó tún kú mọ̀ lórí nǹkan míì táwọn èèyàn ò mọ̀ náà wọ́n máa sọ mọ́ ẹ̀mí sáà ní rárá àwọn náà tún dúró wípé rárá ò ní fílẹ̀ àti ọ̀gá wọn ys dádì yẹn àwọn náà dúró tí wà ń gbà yẹn wọ́n ní rárá àǹtí má ṣe bẹ́ẹ̀ mọ́mí àìsàn kò rí bẹ́ẹ̀ ọlọ́run á máa gba gbogbo ògo lọ ìwọ tó ti ń ṣe láti jọjọ ọlọ́run ló fún ẹ ṣe so dúró àdẹ̀dúpẹ́ they accept. ilé wa ò ní dàrú iṣẹ́ ilé wa ń ṣe. mo ní skul kan jẹ́ ẹ̀ ń jẹ́ lọ́sí. bí àwọn nǹkan yẹn bó ṣe lọ nìyẹn torí ìdí èyí mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún wa ní 10,000 naira lágbára ògo Olódùmarè iná kò ní tán owó yín lágbára ògo Olódùmarè owó kì í tán lọ́wọ́ olókun owó ò ní tán lọ́wọ́ yín kì í tán lọ́wọ́ ọlọ́ṣà kò ní tán lọ́wọ́ yín. Bọ́lágadé Ahmed Adédọjà. Mr. Bọ́lágadé
Ahmed Adédọjà. Ọjà tí Ọlọ́run dá sọ́dọ̀ yín kò ní parẹ́ lágbára ògo Elédùmarè. Ọjà náà máa túbọ̀ máa kún sí ni torí pé ẹni tọ́jà ẹ̀ bá kún òun náà ló lọ́mọ láyé lágbára ògo Elédùmarè. Àwọn ọmọ ò ní ṣánkú mọ́ yín lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan púpọ̀ púpọ̀. Kasinati, mo dúpẹ́ lọ́wọ́ ìwọ náà gidi gan torí mi tí ẹ lérò pé ọtí ẹ lè wáyé báyìí but Ọlọ́run ló mọ báwo ló ṣe ń yàn án. Èyí tó dáa jù ni pé kẹ́dà sá máa ṣe rere nígbà tí òtítọ́ bá dé tó bá kan ilẹ̀kùn ó dájú pé òṣì ló máa ṣílẹ̀kùn fún. Ó yẹ sọ account number yín àti telephone number táwọn èèyàn lè ṣe support. Ó dà ṣé mo dúpẹ́ nọ́mbà tí nọ́mbà account number mi ni 2056 230 730 2056 230 730 báǹkì UBA Isiaka Odùtọ́lá ọ̀nà máa rí mbẹ̀ Ọ̀làdàpọ̀. Nọ́mbà mi tí ó jẹ́ nọ́mbà tí a lè fi pè mí 070 35 23 5003 070 35 23 5003. WhatsApp nọ́mbà mi ni 080 53 93 49 55 080 53 93 49 55. Lágbára ògo Elédùmarè ohunkóhun tó mú ẹ̀dá di aláàbọ̀ ara kò ní dé bá yín torí ìka ẹyọ kan ṣoṣo kò gbọ́dọ̀ gé nínú ara ẹ̀dá. Tó bá gé ẹ̀dá mọ báwo ló ṣe ń jẹ́. Lágbára ògo Elédùmarè ojú inú yín kò ní fọ́, tìta ò ní fọ́, etí iná ò ní di lágbára ògo Elédùmarè. Gbogbo ẹ̀yin crew Kasinati lágbára ògo Elédùmarè ẹ ò ní wọkọ̀ kọ́kọ́ yín kó dànù. Ọmọ aráyé ò ní pè yín lápèpa, nǹkan aburú kò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà. Ohun tẹ́ fi wá di pé ẹ̀ẹ́dẹ̀ wáyé ẹ̀ bó ṣe dà kò ní ṣẹlẹ̀ sẹ́yìn àtọ̀gá yín lágbára ògo Elédùmarè àti gbogbo àwọn tí wọ́n ràn lọ́wọ́ láti jẹ́ kí ètò yìí kó máa tẹ̀síwájú bó ṣe máa rí nìyẹn. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ọba tí ò mú mi lọ lọ́jọ́ tí mo mu snapper kò ní mẹ́rin náà lọ lọ́jọ́ àìpé bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ ṣé, thank you very much, mo dúpẹ́ gan-an o.